kọ̀rọ̀ yẹn padà wá kẹjú mọ́ ìmáàmù lọ́wọ́ ni wípé ọjọ́ tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ láàrin ìmáàmù àti kábíyèsí kò sí ohun tó pọ̀ jù láàrin ìmáàmù àti kábíyèsí kó tètè yanjú ọ̀rọ̀ yẹn, àmọ́ ọ̀rọ̀ tó bá di pé ẹ ti ń gbéra yín lọ ilé ẹjọ́, àkọ́kọ́ ohun tó kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn kẹjú ni pé ohun tó bá fi lè mú wípé ọmọdé ń gbé àgbàlagbà lọ ilé ẹjọ́, ẹ mẹ́ẹ̀ka parọ́ o alájà àyàn ọláyàndá, tó bá fi di pé ọmọdé ń gbé àgbàlagbà lọ ilé ẹjọ́, àgbàlagbà náà máa dúró wípé ókè o ihun tó gbé lọ ilé ẹjọ́ yẹn mo fẹ́ mú tó fẹ́ bá bọ̀ ọbẹ̀. Ìmáàmù Tọ́lá ẹ pé kábíyèsí tún sọ ọ̀rọ̀ kan nígbà tí àwọn bàbá wa lọ síbẹ̀ pé ọ̀rọ̀ yóò lè ẹni kó kọ́kọ́ lọ ilé ẹjọ́ kó lọ gbé ẹjọ́ tó gbé lọ ilé ẹjọ́ kó ń lé ẹjọ́. Ìmáàmù Tọ́lá ẹ má bínú o, ṣé ní gbogbo ohun tó gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ gbé ọba lọ ilé ẹjọ́ wọn nífẹ̀ẹ́ yín? Ẹ má bínú o Ìmáàmù Tọ́lá, tí a bá nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, ẹ rí wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ti di controversy débi pé ó ti dá ọ̀tá lẹ̀ púpọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá àtọmọ ti ń kọjú ìjà síra wọn, àwọn jọmọ ti ń kọjú ìjà síra wọn, ọba àti mọ́ọ̀mù wọn ò nífẹ̀ẹ́ ara wọn. ọ̀rọ̀ l'Ògbómọ̀ṣọ́ wa ti di wípé ara òrokùn ara òrò adìyẹ. ṣùgbọ́n tí a bá wá wò kí ló bí sábàbí ọ̀rọ̀ tó fi fẹjú tó yìí. Now látìgbà tí Imamu Ogbomoso Sheikh Islam Yunus Tọ́lá nígbà tí wọ́n ti jẹ ìmáàmù ni wàhálà ti bẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, látara wípé àwọn kan ń sọ pé ọmọlé kan ni o, ọkùnrin ṣe ọmọlé kan o, ọmọlé kan ni kì í ṣe ọmọlé kan o. ṣe mọ̀ pé ìdálù níṣèlú, eégún ló ń gbowó òde nílùú ibòmíì. tá bá ní ká wo ọ̀rọ̀ nǹkan tí wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀sìn, oyè ìmáàmù kò jẹ́ kó lọ mọ́ pé ìlú kan agboolé kan ló yẹ kó máa foyè ọmọ oyè ìmáàmù lẹ̀. ṣùgbọ́n bó bá jásí pé báyìí náà ṣe ń ṣe ń lu wa ìwọ bòmíì ni bí ìlú wọn ṣe gbà nìyẹn pé agboolé kan ló gbọ́dọ̀ jẹ́ láwọn àsìkò kan. bí àwọn ìlú kan náà ṣe gbà pé ọba ló gbọ́dọ̀ tún yan ìmáàmù, ìlú kan náà gbà bẹ́ẹ̀. tó yẹ pé tọ́ba bá ti kú wọn ò gbọ́dọ̀ yan ìmáàmù ọ̀tí tó bá jọba míì. ìdálò níṣèlú tó wáyé pé bọ́yẹ́ ń ṣe nílùú oníkálukú nìyẹn, kò sí ohun tó burú jù mẹ́ kíyàn tẹ̀lé ìlànà ìlú yẹn tó yọ Ọlọ́run náà fààyè bẹ́ẹ̀ lẹ́ pé atiullah wa atiur rasul wa ulul amri minkum. Ọlọ́run náà fààyè bẹ́ẹ̀ lẹ́ pé ẹ tẹ̀lé mi Ọlọ́run o, wa atiur rasul ẹ tẹ̀lé ànábì Muhammad wa ulul amri minkum. ń táwọn aláṣẹ yín náà bá ní kẹ́ ẹ ṣe ẹ gbọ́dọ̀ tẹ̀lé o. so that ìgbà tí ìlú ti fààyè gbà bẹ́ẹ̀ ló jásí pé nígbà tí ọ̀rọ̀ ìmáàmù ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n ní àwọn aráalé ìmáàmù àbí àwọn aráalé aráalé wọn báyìí kí n dárúkọ, wọ́n sọ wípé kò ṣe ọmọlé wa ni o. wàhálà yìí wá dé débi pé nígbà tó ọba tuntun náà máa dé, ọba wa Ghandi ìlú Ògbómọ̀ṣọ́, kọ́ ló bá mi ṣe dáadáa fún wọn, kọ́lọ́ jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́ náà. ó padà di wípé ọ̀rọ̀ yìí ni ọba dé bá. lágbà tó bá wá ti jẹ ọba, àìmọye ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ láàfin tó ti yanjú o, ṣùgbọ́n eléyìí ló dá pé ohun tó gbajúmọ̀ jù. Ayílára family yá dá fún yín. ọ̀rọ̀ yìí ló gbajúmọ̀ jù tó bá kọ́kọ́ tó di pé ó kó ọba síta. ṣé wá rí bọ́rọ̀ yẹn wá ṣe le tó, ihun tó wá fẹ́ padà wá mú mi dá sọ̀rọ̀ yẹn, òun ni mo wá padà wá rí wípé ìgbìyànjú àwọn bàbá wa tí a mọ̀ sí rọ́bítà nílẹ̀ Yorùbá,
tí wọ́n dìde pé àwọn fẹ́ paná ọ̀rọ̀ yìí, tí wọ́n wá yan àwọn olórí àwọn ìgbìmọ̀ pé kí wọ́n lọ sílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo àsìkò tó lọ sílùú Ògbómọ̀ṣọ́ yìí èmi ń palẹ̀ mọ́ múra lọ́wọ́, mo dẹ̀ wòye báyìí mo fẹ́ wo bí ọ̀rọ̀ náà fẹ́ já sí. Nígbà tí mo wá ti rí ibi tí ọ̀rọ̀ náà já sí ń sìn, mo wá rí i pé ó ní ẹ̀tọ́ káwa náà dá sọ̀rọ̀ náà. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹ̀yin bàbá wa tí ẹ lọ sílùú Ògbómọ̀ṣọ́, ọba tó ní ẹ̀san yóò bá wa san yín lẹ́san dáadáa. Imam Fatai Zakaria, you are welcome. Gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ lọ látorí bàbá wa wàkílù ilẹ̀ Yorùbá, èyí tí àwọn rọ́bítà ní kí wọ́n darí ìgbìmọ̀ náà lọ sílùú Ògbómọ̀ṣọ́. Bàbá wa Sheikh Muhammad Taofik Akeugba Gold, bàbá wa mufti ilẹ̀ Yorùbá, àti gbogbo àwọn mọ́yàn tí wọ́n lọ sílùú Ògbómọ̀ṣọ́ láti lé pé wọ́n fẹ́ lọ yanjú ọ̀rọ̀ náà. Akin ọba tó ní yín yóò san yín lẹ́san dáadáa, ọba tó ní yín akin yóò dẹ̀ wà pẹ̀lú yín. Àmọ́ mo rí kinní kan wípé mo padà rí wípé àwọn rọ́bítà ti padà pé àwọn ò dá sọ̀rọ̀ náà mọ́. Ọ̀rọ̀ yẹn wá bà mí inú jẹ́ pé ihun tó fi lè mú àwọn rọ́bítà nípa àwọn ò dá sọ̀rọ̀ yìí mọ́, ta ló kù tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí? Ta ló kù tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí? Kàkà kéwé àgbọ́n dẹ̀dẹ̀, iṣẹ́ ló ń lé sí lójoojúmọ́ nílùú Ògbómọ̀ṣọ́ láàárín ọba àti ìmáàmù. Mo wá rí wípé bọ́rọ̀ yìí ṣe rí, èèyàn tọ́lọ́hún lè lò tó lè yanjú ẹ̀, èèyàn tọ́lọ́hún lè lò tó lè yanjú ẹ̀ fúnra rẹ̀, òun náà ni Imamu Tọ́lẹ́à. Mo ní àmọ́ tí fẹ́ gba Imamu Tọ́lẹ́à Yunus. Ọ̀rọ̀ èmi ọ̀kan lọ́mọ, ó kọjá kan sọ fún Imamu Tọ́lẹ́à pé èèyàn kan sọ̀rọ̀ tó ń ta ló kọ́ béèrè pé ta ló ń sọ̀rọ̀. Torí pé Imamu Tọ́lẹ́à máa ń sọ gbogbo ìgbà, ọba tó ní pé oníkálùkù máa rìn àjò ẹ̀ bó ṣe wùn bó ṣe tọ́, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní kálùkù ṣe máa rìn àjò ẹ̀. Ṣùgbọ́n Imamu Tọ́lẹ́à tá à ń wí, ọdún 8 lájọ fi wọ yúnífọ́ọ̀mù kan náà ní Sule Abiola. Ọdún 8 lájọ fi wọ yúnífọ́ọ̀mù kan náà ní Sule Abiola. Bọ́dẹ̀ pé Ọlọ́run máa ní kíyàn kan ní kíláàsì ó lè má dọ́gba o, ṣùgbọ́n ọdún 8 lájọ fi wọ. Tọ́dẹ̀ nígbà tá a jọ wà ń lé kéwì kékeré, alhamdulillah pé bí ọdún 2 sí 3 ṣì wà láàrin èmi àti wọn, tọ́lọ́run ní káwá fi ṣe àbísí ní àwọn ìgbà náà. Bí ọdún 2 ó ṣì wà láàrin èmi àti wọn, yes, 2 sí 3 ó ṣì wà láàrin tí bá mú dáadáa. Ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ lò. Ẹni tí mo lè pè lórí aago tí bá máa go ẹni kí máa bá sọ̀rọ̀ tọrọ pé Imamu Tọ́lẹ́à, àmọ́ tí mo fẹ́ gbà yín, ẹ̀yin lè ṣiṣẹ́ lé lórí. Ẹ̀yin lè ṣiṣẹ́ lé lórí. Ṣùgbọ́n lọ́wọ́ ò ní kí n náà go wọn lọ́wọ́. Kí ni mo fẹ́ lò fún Imamu Tọ́lẹ́à ló yanjú ọ̀rọ̀ yìí ni wípé àkọ́kọ́ Imamu Tọ́lẹ́à, ìdálù níṣèlú. Ìdálù òun níṣèlú. Nílùú Ògbómọ̀ṣọ́ kí Imamu Tọ́lẹ́à tó jẹ ìmáàmù ló ti jẹ́ sí pé pálàsì ọba ni wọ́n ti máa lọ ń wé láwà ní ìmáàmù. Ọba ló ń fi ìmáàmù jẹ. Lẹ́yìn ìgbà táwọn ìdílé tí ó bá tọ́ sí bá ti yan ẹni tí wọ́n fẹ́ fi joyè, ibi tí wọ́n ti máa lọ padà lọ wé láwà níyẹn inú pálàsì ọba níjọ́ tí wọ́n ti dá ìlú Ògbómọ̀ṣọ́ sílẹ̀. Nígbà tó dẹ̀ dórí ti ìmáàmù náà, Ọlọ́run ò ní kó yàtọ̀. Inú pálàsì náà tó padà lọ wé láwà níyẹn. Ṣé ti rí tóòtọ́ ọ̀rọ̀ bá dẹjá bára wa sọ o? Àmọ́ pé àwa mùsùlùmí fúnra ara wa nífẹ̀ẹ́ ara wa. Àmọ́ yẹn. Àdọ̀pẹ́ àwa mùsùlùmí fúnra ara wa, àmọ́ pé a máa ń dá wàhálà sílẹ̀ láàárín ara wa. Bẹ́lẹ̀ ta ṣe, tá bá ti rẹ́ni tó ń ṣẹlẹ̀ sìn wa, a kì í fẹ́ rí gẹ́gẹ́ bí olórí, gẹ́gẹ́ bí aṣíwájú. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ́mọ kíní kan dájú pé àwọn nǹkan kan wà dá pé kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹni tọ́lọ́run bá hùn ló máa fi ṣaṣíwájú ń bẹ̀. Ipe Ọlọ́run fi Ọba Ghandi ṣe olórí, ó fi jọba nílùú Ògbómọ̀ṣọ́, kò ń ṣe mùsùlùmí, kò sí nínú ẹ̀ṣẹ̀.
kò sí nínú ẹ̀ṣẹ̀ ká tó pé torí pé ọba yẹn ò kì í ṣe mùsùlùmí o dandan o a lè tẹ̀lé ọba tó ní wá ní àtiwùlá wa àtiwù rasul wa ulul amri minkum ọba tó ní wá ní ẹ tẹ̀lé Ọlọ́run o ẹ tẹ̀lé ànábì o ẹ wá tẹ̀lé àṣẹ àwọn olórí yín. Inú olórí tí Ọlọ́run kádàrá nílùú Ògbómọ̀ṣọ́ lọ́ba Ghandi wà. Ọjọ́ tí ìmáàmù wá fẹ́ jọba tí ìmáàmù fẹ́ jẹ ìmáàmù inú ààfin ọba Ghandi tàná ni wọ́n ti lọ wé láwà ní bàbá ìmáàmù. Náà ti lọ wé láwà ní bàbá ìmáàmù. Ìmáàmù wá jẹ ìmáàmù ní abẹ́ ọba Ghandi nílùú Ògbómọ̀ṣọ́. Àtọba Ghandi tàná àtọba Ghandi tèní ìkan náà ni wọ́n, torí pé ipò ọba lọba máa ń dé. Bí ìmáàmù náà ṣe ń dépò ìmáàmù ipò ọba lọba máa ń dé. Ọlọ́run wá kádàrá pé míṣkílà wá ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ agboolé Ayélára tèmi ò ní fẹ́ tọwọ́ bọ̀ àárín yẹn kan títí kàn mí kọ́lẹ̀ òdìlé onídìílé. Kò sí ìdílé tí wọ́n kì í ní míṣkílà, kò sí ìdílé tí gbọ́mi sí omi òtó kì í ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí gbọ́mi tí omi òtó bá ti wá ń ṣẹlẹ̀ nínú ìdílé tó ti wá àfẹ́ẹ̀tì ìlú la gbọ́dọ̀ parí. A gbọ́dọ̀ mọ bọ́rọ̀ ìlú ṣe máa nísinmi. A gbọ́dọ̀ mọ bọ́rọ̀ ìlú ṣe máa nísinmi, torí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tá bá ní kò kàn wá ó lè padà kọ ẹni tó máa kàn wá. Tá bá ní kò kàn wá, mi ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, mi ń ṣe ọmọ kìnìkan, but ó lè padà kọ ẹni tó máa kàn wá ní fámílì ní ẹbí nílùú Ògbómọ̀ṣọ́. Pàápàá jùlọ wọ́n ti wá lọ so mọ́rọ̀ ẹ̀sìn. Àwọn kan ti so mọ́rọ̀ ẹ̀sìn wípé irọ́ o ẹni tí ò ń ṣe mùsùlùmí ó fẹ́ yọ ìmáàmù. Nígbà táwọn àna kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn akọ́kọ́ pé inú ẹni tí ò ń ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ yọ ìmáàmù. Ibo ló ti ń bọ̀? Anna judola Islam, ọmọ ogun Islam làwa lórí mídíà yìí, àwágun ò ní gbà. Ṣùgbọ́n gbàtà bá padà wá farabalẹ̀ àwa rí wípé ìhun tá à ń gbọ́ yàtọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀, torí propaganda pọ̀ lórí social media. Kí a rí òótọ́ ọ̀rọ̀ ká dáwọ́ bò, ká wá máa wá pọ́ǹpù irọ́ sí gbòòrò, ó wà lórí social media. Ìwọ tó bá ní ó mọ̀ pé irọ́ wà lórí social media, àgbò ò ní làákàyè nìyẹn. Kí wọ́n rí òótọ́ ọ̀rọ̀ báyìí kán dáwọ́ bò, kán wá máa pọ́ǹpù irọ́ sórí social media ó pọ̀. Now tọ́rọ̀ bá ti wá rí bó ṣe rí yẹn, tó dìde pé ọba ti dúró nípò ọba dẹ̀ ń dúró pé ọ̀rọ̀ ẹbí yín ni ẹ lọ yanjú ẹ̀, tẹ́ bá yanjú ẹ̀ máa gbé bọ̀ láàfin lèmi tó máa dájọ́. Látara eléyìí ibi tí mistake ti wá ṣẹlẹ̀ tí Imamu Tọ́líà ti gba èṣù láàyè. Imamu Tọ́líà má bínú, ṣe mọ̀ pé táwa bá pọ́n yín lé Imamu Tọ́líà ẹ̀bùn ní fún yín kí wá máa pọ́n yín lé, torí pé jọ́tajọ́ bẹ̀rẹ̀ oníkálùkù mọ́ bóyá tó lábẹ́kúta o. tó mo rí Imamu ṣe fáàrí pé Abẹ́òkúta lọ́lọ́run ti kẹ́ wọn, kò sí rọ́ńbẹ̀. Abẹ́òkúta tọ́lọ́mbà kẹ́ Imamu l'Abẹ́òkúta, nílùú Abẹ́òkúta tí gbowó àjọ lùgbà l'Abẹ́òkúta yẹn, gbogbo wa mọ̀ pé Ọlọ́run ṣàánú àwọn kan ju àwọn kan lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ tán nìyẹn. Now ṣé wá rí kíní kan tí mo wá fẹ́ pé Imamu sí àkíyèsí ẹ̀ ni wípé Imamu ẹ má bínú o, ẹ má bí tẹ́lẹ̀ tí mò ń ṣe yìí mo kàn fi ń ṣe ṣáríhùn pé káyọ̀ fi pọ́nra wa lé ni, ẹ̀yin náà mọ̀ o, ẹ mọ̀ mí dáadáa níjọ́ tájọ wà ń lé kéwú o. Torí àwọn kan wà nínú àwọn kábínẹ̀tì Imamu tí wọ́n jáde pé àwọn kan bá Imamu sọ̀rọ̀ bákan, wọ́n ń pè Imamu Tọ́líà bákan. Imamu àmà nẹ́ni tó máa tẹ̀ fún gbà mí o. Imamu ẹ jẹ́ kó mọ̀ pé ọba tẹ rí yẹn bọ́ bá ṣe tó yan, tí ọba bá ní bàbá ọba ò ní dàgbà títí kó tó bàbá ọba láyé. Torí mo rí ọ̀rọ̀ kan táwọn kan sọ pé àwọn kan wọ́n ń pè ní Tọ́líà, wọ́n ń lò ó fún Ànábì Muhammad ó là ń lò fún Ànábì Muhammad, ó là ń lò fún Ànábì Muhammad. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ tọwọ́ bọ̀, torí pé bàbá wa wàkílù ilẹ̀ Yorùbá, bàbá wàkílù ò kéde nu ayé o. Ṣé Ṣúgà wàkílù ilẹ̀ Yorùbá ni o, iná ò fọ́ ọkọ̀ imam, wàkílù ilẹ̀ Yorùbá kò kéde nu ayé o. Tí bàbá wàkílù bá wá ń bá Imamu sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí àbúrò, kò sí ìsìn tó burú jù ń bẹ, torí pé àti wọ́n mú gángan tẹ̀yìn kánná o. Bàbá Imamu ẹ jẹ́ kí wọ́n mọ bí wàkílù ṣe tó nínú ayé níjọ́ tẹ́ wà l'Abẹ́òkúta.
ẹ jẹ́ kí wọ́n kọ́ ọmọ bí mọ́mù bí wàkílù ṣe tó nínú ayé yín. Wàkílù ní Mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣé òṣùdá òkèrè nínú ayé. Àmọ́ kí ní kan tí mo kàn fẹ́ lò ní pé Imamu Tọ́lá ẹ̀yin lẹ máa ṣe ń tó pọ̀ jù nínú iṣẹ́ tálàáfíà máa jọba tó ní mo ti di pé ẹ ti ń pèpè àlàáfíà lórí mímbàrí mo yẹ ń sọ eléyìí o. Ọ̀nà tẹ́ máa wá gbà pèpè àlàáfíà tálàáfíà máa jọba mo fẹ́ sọ yìí o Imamu Tọ́lá. Tẹ́lẹ̀ gbogbo tẹ́yìn ṣe lórí mímbàrí tẹ́yìn sọ pé Ìmámù ọba wa ọmọdé ni wá tẹ́mọdé bá jẹ̀kọ àdáríjì kíní gbogbo yẹn inú iṣẹ́ tẹ́ máa ṣe nìyẹn o. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa wàkílù sọ pé ẹ gbọ́dọ̀ máa ṣe wútúbà kẹ́ máa fi rọ ọba iṣẹ́ yín nìyẹn lóòótọ́ o ṣùgbọ́n inú tẹ́ máa ṣe ni pé ẹ jẹ́ kó yé àwọn èṣù ọ̀dàrà mẹ́rin kí n lè ṣe ọ̀dàrà torí ìyẹn ti wà ó ti nágbára jù. Àwọn abánitọ́ràn tí a dá lórí mídíà àwọn apọ́nni kọjá ẹni. Àwọn tó yẹ pé wọ́n máa ń báyàn wá ọ̀ràn ni wọn ò ní báyàn tán ọ̀ràn lórí mídíà. Torí pé ìhun kẹ́kọ̀ọ́ yẹn padà wá kẹjú mọ́ ìmámù lọ́wọ́ ni wípé ọjọ́ tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ láàrin ìmámù àti kábíyèsí kò sí ohun tó pọ̀ jù láàrin ìmámù àti kábíyèsí kó tètè yanjú ọ̀rọ̀ yẹn. Àmọ́ ọ̀rọ̀ tó bá di pé ẹ ti ń gbéra yín lọ ilé ẹjọ́ àkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn kẹjú ni pé ohun tó bá fi lè mú wípé ọmọdé ń gbé àgbàlagbà lọ ilé ẹjọ́. Ẹ mẹ́ẹ̀ka parọ́ o alájà àyàn ọláyàndá. Tó bá fi di pé ọmọdé ń gbé àgbàlagbà lọ ilé ẹjọ́ àgbàlagbà náà máa dúró wípé ókè o ihun tó gbé lọ ilé ẹjọ́ yẹn mo fẹ́ mú un tó fẹ́ bá bọ̀ bẹ̀. Imamu Tọ́lá ẹ pé kábíyèsí tún sọ ọ̀rọ̀ kan nígbà tí àwọn bàbá wa lọ síbẹ̀ pé ọ̀rọ̀ yóò lè ẹni kó kọ́kọ́ lọ ilé ẹjọ́ kó lọ gbé ẹjọ́ tó gbé lọ ilé ẹjọ́ kó ń lé ẹjọ́. Imamu Tọ́lá ẹ má bínú o ṣé ní gbogbo ohun tó gbà yín nímọ̀ràn pé kẹ́ gbé ọba lọ ilé ẹjọ́ wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹ má bínú o Imamu Tọ́lá ẹ mọ̀ kí tí bá máa ṣèṣe kòwé ọ̀kan lọ́mọ tí bá ní mo sọ náà nìyẹn ẹ mú ẹdì ẹran bí ìrẹ̀kọ́. Sákìrù sọ̀rọ̀ wa kò jẹ kò sóńtàn lábẹ́ sọmọ yìí mọ́ àfi tí wọ́n máa pọ́nlé lókù. Mi ò ní oníbẹ̀rù onítìjú ni mo ní ṣùgbọ́n máa pọ́n àyè yín lé máa pọ́n ipò tẹ́ ẹ wà lé máa pọ́n àyè tẹ́ ẹ wà lé máa pọ́n ìmọ̀lé lára yín Imamu Tọ́lá. Àmọ́ pé ọ̀kan lọ́mọ sọ ọ̀rọ̀ ẹ lọ mú ẹ̀dẹ́ kò sóńtàn lábẹ́ sọmọ yìí mọ́ gbogbo ẹni mo fi sọ. Ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ya kò jẹ kò sónítọ̀hún. Ẹni tí bá ta àpọ́nlé fún tí bá ta yè fún kó mọ̀ wípé mo ti jú Ọlọ́run lára òun ni. Imamu Tọ́lá ẹni tó ní kẹ́ gbé ọba lọ ilé ẹjọ́ ọ̀tá yín ni òun ló sọ̀rọ̀ yìí di ohun tó dààmú yín lọ́wọ́ yìí. That's number one problem. Bí tí wà lákọ́ dé nìyẹn. Gbogbo ẹni tó ní pé kẹ́ gbé ọba lọ ilé ẹjọ́ ọ̀tá yín ni. Wallahi tallahi. Bọ́rọ̀ ìbá máa yanjú tí mo dẹ̀ pó lè yanjú ìmámù náà ló máa ṣàtúnṣe. Ẹ̀yin náà lè máa ṣàtúnṣe ìmámù o. Ọlọ́run dẹ̀ bàbá yín yanjú ẹ̀. Ọlọ́run wá wọlá báyìí bẹ Ọlọ́run nílùú Mọ́kà kọ́lọ́run fi àlàáfíà sílùú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá yín fi àlàáfíà síbẹ̀. Ọlọ́run fi àlàáfíà síbẹ̀ tó gbé mọ̀ pé ìmámù náà lè sùn kó rọrùn bí ìlú ẹ̀ ṣe rí yẹn kí inú wọn máa dùn. Inú ìmámù náà dẹ̀ dùn pé ó yẹ pásítọ̀ tó wọn jẹ ìmámù nílùú Ògbómọ̀ṣọ́ wà nísinmi. Ìyẹn jẹ́ àkọ́kọ́ ìmámù. Ibi tí àṣìṣe ti kọ́kọ́ wáyé nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bàbá ìmámù Ọlọ́run wá fẹ́ lu àwọn rọ́bítà àwọn bàbá wa láti paná ọ̀rọ̀ náà. Ẹ mọ̀ gbìyànjú tẹ́ ẹ ṣe kó tó di pé àwọn rọ́bítà dé ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ mọ̀ gbìyànjú tẹ́ ẹ ṣe àwọn rọ́bítà wá sí ìlú Ògbómọ̀ṣọ́ bàbá ìmámù lẹ́yìn ìgbà táwọn rọ́bítà wá sí ìlú Ògbómọ̀ṣọ́ ṣé tí gbogbo àwọn tó ń jáde tó ń ṣe fídíò against bàbá àwọn ìmámù yẹn gbogbo àwọn tó jáde tó ń ṣe fídíò against àwọn bàbá àwọn rọ́bítà yẹn gbogbo wọn pátá bàbá ìmámù Ògbómọ̀ṣọ́ ọ̀tá yín ni wọ́n. Tó bá ń ta sọ bẹ́ẹ̀ ní ọ̀kan lọ́mọ ló sọ bẹ́ẹ̀ kó wé ló sọ bẹ́ẹ̀
Nisanul Ulama yìí ló sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ṣe fídíò tí wọ́n takò àwọn bàbá yẹn, tọ́nà bàbá yẹn ò ṣe é da, àwọn bàbá yẹn ò sọ da, alábòsí náà bàbá yẹn, gbogbo àwọn tó ṣe bàbá Ìmámù wọn nífẹ̀ẹ́ yín. Wọ́n ń bẹ lọ́hùn kọ́ta yín ṣubú ni. Bàbá Ìmámù, wọ́n ń bẹ lọ́hùn kọ́ta yín ṣubú ni. Torí wípé ihun táwọn bàbá yẹn wá ṣe nílùú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin náà mọ̀ wípé àtúnṣe kí Ọlọ́run má yọ yín nípò ọlá, Ọlọ́run ò dẹ̀ ní yọ yín nípò ọlá bàbá Ìmámù. Bọ́lọ́run ò ṣe ní yọ yín nípò ọlá làwọn bàbá yẹn wá ṣe. But àwọn tó jáde tó ń ṣe fídíò yẹn, wọn ò nífẹ̀ẹ́ yín. Ṣé wá rí mi ibi tí ó yẹ kẹ́yìn ti wá ṣe àtúnṣe ni wípé ó yẹ kẹ́yìn ti jáde, kẹ́yìn appreciate àwọn bàbá yẹn, kẹ́ wá rí àwọn bàbá yẹn wípé gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi o, tó pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi o, ẹ fi àwọn bàbá yìí lẹ́ẹ̀kan bá wa yanjú kálàáfíà ìjọba nílẹ̀ Yorùbá, kálàáfíà ìjọba nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá Ìmámù ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ sáré appreciate àwọn bàbá yẹn. Ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ sáré appreciate àwọn bàbá yẹn, jùúdà àwọn bàbá yẹn, ìgbìyànjú àwọn bàbá yẹn pọ̀ kọjá bó ṣe ń rán wọn láyé lórí social media yẹn. Ìgbìyànjú wọn pọ̀. Àwọn bàbá oníbàbá, àwọn jàǹkàn láàyè wọn, gbogbo wọn wá fi ilé wọn lẹ̀, wọ́n fọ̀nà wọn lẹ̀, gbogbo wọn á darí wá sílùú Ògbómọ̀ṣọ́ nítorí kí ni, nítorí kálàáfíà lè jọba nílùú tiyín. Tí wọ́n sùn, tí wọ́n wo, tí wọ́n fi ilé lẹ̀, wọ́n forí ibùsùn wọn lẹ̀, wọ́n wá dẹni tó wá lọ ń sùn hòtẹ́ẹ̀lì nítorí kálàáfíà lè jọba lóyún láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n tún náwó ni, wọ́n náà láàfíà. Pẹ̀lú gbogbo táwọn bàbá yẹn wá ṣe yẹn, àwọn kan wá bọ́ta, wọ́n wá ń useless àwọn bàbá yẹn. Bàbá Ìmámù ẹ̀yin náà wá dá kí ó yẹ kẹ́ jáde, ó yẹ kẹ́ appreciate àwọn bàbá yẹn. Ó yẹ kẹ́ appreciate àwọn bàbá Ìmámù. Ó dẹ̀ kẹ́ sọ fún àwọn agbọ̀rọ̀dún wípé òótọ́ wọ́n nífẹ̀ẹ́ yín lóòótọ́ o, àmọ́ lórí eléyìí òkú wọn fi yín lẹ̀ kọ́lọ́mọ́ làáfíà wá sínú ìlú yín. Bàbá Ìmámù yẹ kẹ́ ṣe. Wọ́n látàmú ní nọ́mbà yín bá pè yín bàbá Ìmámù, wàláì mi bá pè yín, wàláì bá pè yín. Débi wípé àwọn kan tún wá ń jáde, wọ́n wá ń bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa sọ̀rọ̀ sí wàkílù ilẹ̀ Yorùbá. Tẹ́ẹ̀dẹ̀ mọ́ bí tí èèyàn àti wàkílù ilẹ̀ Yorùbá ti jọ ń bá bọ̀, gbogbo wa ìlà mọ́ bí wàkílù ṣe tó ń lé wa lábẹ́òkúta wa. Tẹ́ mọ̀ wípé ńjọ́ tí Ọlọ́run kádàrá pé wọ́n pè yín pé kẹ́ máa bọ̀ wálé, kẹ́ fẹ́ wá jẹ Ìmámù yìí, kọ́kọ́ fi lo ẹnìkan ju wàkílù yìí lọ. Ọjọ́ tó wá ń wé yín láwà ní ìwàkílù tún fi lélẹ̀ ó fọ̀nà lé wá jókòó tì yín àti bàbá wa Kídírì Mustapha, wọ́n wá jókòó tì yín. Irú wàkílù yẹn nìkan wá jáde pé wàkílù kò gbẹnu ẹ kó máa bá tọ́lé sọ̀rọ̀ bí àbúrò ẹ. Sọ Ìmámù, ó yẹ kẹ́ júwe bàbá wàkílù fún wọn o. Ó yẹ kẹ́ júwe bàbá wàkílù fún wọn o. Wàláhì kẹ́ júwe wàkílù fún wọn. Torí pé bàbá wàkílù tẹ́ rí yẹn, ẹ̀yin náà mọ̀ pa tí wọ́n kó lórí ipò yẹn jọ tẹ́ kọ́ fẹ́ débẹ̀. Dé pé àwọn kan ti sọ wàkílù di ọ̀tá nítorí tiyín. Okay, èèyàn kan ó ní Ìmámù I've been appreciate them. Tọ́ alhamdulillah. Inú tèmi rò pé yẹ kó ṣẹlẹ̀ nìyẹn. Ó wá já sí pé bí mo ṣe rò yẹn, tí bá kí bàbá Ìmámù ti ṣe lóòótọ́ o, á já sí pé bí mo ṣe ronú bàbá Ìmámù náà ronú bẹ́ẹ̀. Àmọ́ nǹkan tí mo fẹ́ kí bàbá Ìmámù fi kún ni wípé bàbá Ìmámù ẹ wá fi kún wípé gbogbo àwọn tí wọ́n ń fẹ́ máa gba ọ̀rọ̀ yín sódì jù lórí mídíà, bàbá Ìmámù ẹni kọ́ fọ̀rọ̀ yín lẹ́fọ̀ Ọlọ́run kọ́lọ́mbà yín yanjú ọ̀rọ̀ yín. Kọ́lọ́mbà yín yanjú ọ̀rọ̀ yín. A ní àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́. A ní àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá Ìmámù ẹ̀yin lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe wútúbà tẹ́ ń sọ̀rọ̀, torí mo ti pé wá sí wútúbà yín sìn ó ti di pé ẹ ti ń pèpè lọ síbi ìsìláà àtúnṣe dáadáa. Ẹ wá máa wá túnṣe wá sí fún àwọn alágbọ̀rọ̀ ọdún náà pé ìwọ̀nba ni kán bá yín dá sọ̀rọ̀ lóyún mọ́ kọ́ lọ rán ọ̀lú wọn. Nídìí eléyìí bàbá Ìmámù, Ọlọ́run tó ti fi yín sípò kò ní mú yín kò ń bẹ́ o. Àbùkù tó tó pé wọ́n yọ Ìmámù òsì. Tí wọ́n wò bẹ́ẹ̀ lọ́n kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yín bàbá Ìmámù, kò ní ṣẹlẹ̀ sí yín lágbọ́rọ̀ Ọlọ́run. Àmọ́ bó bá ṣe lè kó rí, bí ò ṣe ní rí bẹ́ẹ̀, ọwọ́ yín ló wà bàbá Ìmámù o. Ọwọ́ yín ló wà o. Ẹ gbìyànjú láti pé ẹ so ìfẹ́ papọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ bàbá Ìmámù.
ẹ mọ̀ pé ohun Ọlọ́run ló pè yín sípò àgbàlagbà kò sí pé ọjọ́ orí ló débẹ̀ ọjọ́ orí kọ́ ló débẹ̀ fún ara Ọlọ́run ló ní pé kẹ́yìn náà wá dá sọ̀rọ̀ àgbàlagbà bí yàn bá ti wá léhùn kíyàn ṣe ń dépò àgbà tó kò lè nọjọ́ orí àwọn àgbàlagbà lọ́wọ́ ìyàn ò lè ní ọjọ́ orí àwọn àgbàlagbà ìyàn lè wà nípò àwọn àgbàlagbà àmọ́ kò lè nọjọ́ orí àwọn àgbàlagbà ẹ má jẹ́ kí wọ́n tíì débi kí wọ́n máa mú yín lọ kọlu àwọn tí wọ́n jẹ́ onítìjú yín àwọn aláàánú yín àwọn olóore yín mo rí ọmọbìnrin kan náà tó wà lórí tó ń sọ̀rọ̀ lórí rédíò kan pé bàbá ìmọ̀mù èèyàn kan ó ń sọ̀rọ̀ bàbá ìmọ̀mù pé ìmọ̀mù lábúrò rẹ̀ ṣé ìwọ tó mọ̀ bó ṣe ń bọ́kọ ẹ sọ̀rọ̀ nílé tó máa dá sọ̀rọ̀ àwọn àfà ìwọ dẹ́ pé o ní làákà ìbọn ṣe ń dá sọ̀rọ̀ òun dá sọ̀rọ̀ àwọn ya in fact kí màá jẹ́ pé ká kàn wò pé ká máa fi àwọn nǹkan kan lẹ̀ fún nǹkan kan kí nǹkan kan máa lọ ni ṣé obìnrin kan máa wá dá sọ̀rọ̀ ẹ̀sìn obìnrin tí ó pé ìwọ gan tí ò rí ilé ẹ̀ tó but odindi ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn mo kó lórí yẹn tó ń di ilé bàbá ìmọ̀mù ọba tó ní yóò ní dà lóru mọ́ yín lọ́wọ́ o lágbọ́dọ̀ Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa tó lágbọ́